ẹ má pa wá o. Ṣèyí Mákindé lẹ fẹ́ pè lẹ́jọ́, ta ni yóò wá ṣe lọ́ọ̀yà? Ọ̀yọ́ Aláàfin ò ẹ ṣọ́ra gidi gan. Ọ̀yọ́ ẹ má pa wá o. Ṣèyí Mákindé lẹ fẹ́ pè lẹ́jọ́, ta ni yóò wá ṣe lọ́ọ̀yà? Ọ̀yọ́ Aláàfin ò ẹ ṣọ́ra gidi gan. Ni yóò bá wa bá láàfin pé kó má gbèsè yìí lọ o. Bàbá Ládọjà yóò kúrò torí Aláàfin ò lálága ìgbìmọ̀. Ọ̀yọ́ ẹ má pa wá o. Ṣèyí Mákindé lẹ fẹ́ pè lẹ́jọ́, ta ni yóò wá ṣe lọ́ọ̀yà? Ọ̀yọ́ Aláàfin ò ẹ ṣọ́ra gidi gan. Sìgìdì ń ṣeré ẹ̀tẹ́, Aláàfin Ọ̀yọ́ forí ọ̀ka ọmọ, Ọ̀yọ́ ń dọ̀yọ́ ìgbẹ̀yìn lọ. Mo ẹbí wọn ní ọlọ́gbọ́n ní fi tẹlòmíì kọ́gbọ́n ni. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò, Àjàó àrò irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn. Mo kí gbogbo ọmọ kú ó tù òdì rẹ bí délé dóko dẹ́yìn òde. Àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀. Mo kí gbogbo wa pa kú àtẹ̀mọ́ra. Aláàfin Ọ̀yọ́ fẹ́ pe gómìnà Ṣèyí Mákindé lẹ́jọ́. Ọ̀yọ́ ń bínú, wọ́n ń fapá jánu kiri. Wọ́n ní tẹ́ ẹ bá pín eré tẹ́ ẹ láàrin bíi tọlọ́fà àmọ́jọ yóò dogun. Wọ́n ló lórí aládé lọ́ba àlú àwọn jẹ́. Den bó lẹ́ ṣe pin ta ajá tí èèkan lè mọ́ mọ́ pé kí lọ́kàn Joseph ń bí ẹ̀kọ́ṣẹ́ ifá. Wọ́n ní kí ládé ń wá níṣọ alápàtà. Wọ́n ní kí ni gómìnà jẹyó tó Ìfolúbàdàn Adéwọ̀lú Ládọjà ń jẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba. Wọ́n ní ṣe borí ní dúró fágbọ̀n mọ́mẹ́ àbálẹ̀ torí ipáyédayé òyìnbó ká dojú egbò délẹ̀. Wọ́n ní bójú inú wa bá fọ́ sáàfin tòde ríran ni. Wọ́n ní ń jó olóko dowó pé ẹgbẹ́ ń bígbó àbí tàjùmọ̀ gbélé pọ̀. Olúbàdàn tó jẹ́ pé Aláàfin ló dé e ládé tó promote ẹ̀ tó ìdọba ìní wa ń ṣe alága ìgbìmọ̀ ọ̀hún síwájú ọ̀gá rẹ̀ tí í ṣe Aláàfin. Aṣáájú ẹ̀ emperor olórí odidi empire kan. Ayé mà dojú kejì o, ológìnní ń fọmọ rẹ̀ lọ́mú ń dáná o. Agbọ́ tajà a sì gbọ́ tẹran, èwo ní tàgùntàn lórí àga. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tún ti í jẹ́ tó jẹ́ pé baba ńlá baba àwọn ló fún un nílẹ̀ lọ́jọ́sí. Làwa bá ní ìtànmọ̀ nìyẹn o. Adélábù tapa ńlá rí pé àgbọ̀nrín èsì lọ́yọ́ sì ń jẹ lọ́bẹ̀ ni wọ́n bá fọ́n sórí ìtàkùn ayélujára rẹpẹtẹ. Èébú èpè ọ̀rọ̀ àlùfàǹsá sí àwọn ọba aládé wa gbogbo. AI fídíò AI fọ́tò lóríṣiríṣi àgbélẹ̀rọ ìtàn oko ọ̀rọ̀ tí ń tọ̀yọ́ wá lójoojúmọ́ ò níye. Làwọn èèyàn kan bá fẹ́ máa bínú mo bá ní ẹ má pariwo. Ìwà kì í foníwà sílẹ̀. Ọ̀yọ́ pẹ̀lú ọ̀tẹ̀, Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀, Ọ̀yọ́ tí ò fẹ́ràn ara wọn, Ọ̀yọ́ dọ̀bálẹ̀, inú Ọ̀yọ́ tiro, Ọ̀yọ́ aláṣejù, Ọ̀yọ́ aríribánijẹ́, abàgbọ̀nsalẹ̀ wóríwórí, Ọ̀yọ́ mọ̀dàrú, Ọ̀yọ́ tí ń kọ́mọ ìyá ẹ̀ tàbí àkàrà, Ọ̀yọ́ tí ń gbógun ó ti ràn tiẹ̀, Ọ̀yọ́ amúnilẹ́rú, Ọ̀yọ́ amúnisìn, Ọ̀yọ́ tí ò nítàn gidi, Ọ̀yọ́ tó jí sínú ogun, Ọ̀yọ́ tó dàgbà sínú ogun, Ọ̀yọ́ tí ń fojoojúmọ́ ayé jagun, Ọ̀yọ́ arẹ́nijẹ, Ọ̀yọ́ arẹ́nita, Ọ̀yọ́ arẹ́nisòfò, Ọ̀yọ́ tó ti jayé ìrandíran wọn, Ọ̀yọ́ tó sì ti jayé ọmọ rẹ̀ máyé, Ọ̀yọ́ tó ti ègbín ìhòhò, Ọ̀yọ́ tí yóò pẹ̀lú àmúlégbè tí wọn ò ní dá wọn lóhùn, Ọ̀yọ́ tí yóò jẹ ìyà ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wọn, Ọ̀yọ́ tí yóò nìkan sáyé. Kí ni tó dáa nípa Ọ̀yọ́ gan? Kí ni làlórí kí ni wúlò? Ìrànlọ́wọ́ èwo wọn ṣe fọmọ ìyá àti wọn. Ọ̀yọ́ aláṣejù bàbá àṣetẹ́, Ọ̀yọ́ tí gbogbo ìlú ń bẹ̀rù, Ọ̀yọ́ tí ọ̀pọ̀ ọba aládé ń gbọ̀n kíjokíjo bí wọ́n bá ti gbórúkọ wọn tẹ́lẹ̀, Ọ̀yọ́ tí ó yàtọ̀ sóyin, Ọ̀yọ́ tó sọ adùnnú tó dẹni yẹyẹ, Ọ̀yọ́ akẹ́tàjani aṣejù ló gboríyìn lọ́wọ́ Ọ̀yọ́ nítorí ojú kòkòrò, olè jíjà, ọ̀lẹ, àìfẹsẹ̀ṣe, orígun mẹ́rẹ̀ẹ̀rin Yorùbá ń bolọ̀ yóò gbógun sí rí, wọ́n gbégbégbé, wọ́n gbógun sí Apòmù, abímọ nífẹ̀ẹ́, ọ̀njalè Ifẹ̀ lógun, abímọ nílọrin, ẹ̀ní sọ́kùnrin ni àbóbìnrin, èwo ni ó dàgbà tán tí ò ní ṣe rìkísí, lọ́yọ́ bá jayé alábátá ní wọ́n bá ṣe ayé jẹ, Dàòmí gbara wọn lọ́wọ́ Ọ̀yọ́, Lísàbí agbóǹgbò àkàlà ọgbà Ẹ̀gbá lọ́wọ́ wọn, dojúmọ́ nínú pé ní kógun ja Ọ̀yọ́, Ìjẹ̀ṣà àtèkìtì, wọ́n ṣe òfin máfoko mi sọ̀nà fún ọlọ́yọ́, Nupé ṣẹ́gun Ọ̀yọ́, Fúlàní ṣẹ́gun wọn, Ògúnlé onígbógi lọ Bọ̀gú,
fọ́pọ̀lọpọ̀ ọdún òfin rán kó àpapọ̀ onobé dorí kọ̀nà Ìgbòho kò délẹ̀ ìlérí tó ikú sọ́nà bí òfin ẹ̀gúngún ojú ló kó wọn dégbò ọ̀rọ̀ ǹpọ̀tọ̀ níyàn Ajíbóyèdé àwọn mẹ́rẹ̀ẹ̀rin sùn sígbò after more than 100 years ọlọ́yọ̀ọ́ tẹ̀lá bísí pa ńlọ́dà Ọ̀yọ́ padà sí Kàtúngà Àtìbà pẹ̀lú àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ Ọ̀yọ́ wọ́n ti olú ewu àti wàrúkúrá ìbàrùbá sójú ikú pa wọ́n ikú pa àwọn ọmọ wọn ṣe bí ọ̀tẹ̀ ọ̀hún ńlọba yaolẹ̀ pẹ̀lú Àfọ̀njá jẹ́ ńlọ̀yọ́ fi jọ̀wọ́ Ìlọrin ọdún mélòó ńlẹ̀ wá fi lu ẹ́mpáyà yín jàre tẹ́ẹ̀jẹ́ ká yóò rí mú mi tẹ́ẹ̀jẹ́ ká yóò sinmi sójú òtì yín ni ẹ̀yin aláìní tìjú bí oníkẹ́ni ńlá pé Fúlàní ló dojú ẹ́mpáyà yín lulẹ̀ ẹ padà fi orí balẹ̀ fún Gàmbàrí ọmọ wúkúwúkú ẹ tara alẹ́ yín lọ́pọ̀ tán ó wá dọ̀ wọ́n gógó ẹ̀ rí nǹkan kan tà lórí gbámọ́ ẹ̀ torí ń tẹ́ jẹ ẹ̀ bá ń tọ́ yẹ kẹ́ ẹ jẹ́ lásìkò yìí jẹ́ ẹ̀yin tọ́ yẹ kẹ́ ẹ máa àpìlì sí wa lójoojúmọ́ kẹ́ ẹ máa bẹ̀bẹ̀ kẹ́ ẹ máa rábàbà ẹ̀ tún wá sapá bí apá arúgá Àtìbá ṣe rárá ó dé àgọ́ Ọ̀já ọba Ọ̀já àti ẹlẹ́bù àbúrò rẹ̀ agbègbè Ògbómọ̀ṣọ́ ni wọ́n gbé wá ń dáko Àtìbá sì bẹ̀bẹ̀ kí wọ́n jẹ́ kóun ọmọ pẹ́ mọ́ fúngbà díẹ̀ ni o kóun ó fi padà rí gba Kàtúngà kóun ọkàn fi kógun jọ náà ni ọ̀tàn Ọ̀já lọ sójú ogun kò mú bọ̀ àrọ́bá ìtàn ṣe àkọsílẹ̀ rẹ̀ pé àwọn tí wọ́n jọ lọ sógun náà lọ́tẹ̀yìn gbèrú Ọ̀já ikú ilé ló kù kì í ṣe tójú ogun lẹ́yìn ẹ̀ ni wọ́n rán ẹlẹ́bù àbúrò rẹ̀ lọ́rùn àrèmábọ̀ wọ́n fọgbọ́n àrékérekè gba àgọ́ lọ́wọ́ àwọn ọmọ wọn wọ́n fún wọn lóyè nínú Ọ̀yọ́ Mèsì wọ́n sọ àgọ́dọ̀yọ́ di Ọ̀yọ́ Àtìbà Ọ̀yọ́ Àtìbá di Ọ̀yọ́ Aláàfin ní wọ́n bá mọ̀ tún gbé ìṣe wọn dé o wọ́n tún fẹ́ jẹ gàba lórí ìlú tó kù ogun àná sì ń bẹ lọ́kàn wọn kò yé wọn pé ìrékọjá ti balẹ̀ tó sú pé aṣọ ìgbàlá dá fúngbà àti pé igbá tá a bá fi wíkà la fi sàn bàbá wọn jẹ àjàrà èyí wọn kan àwọn ọmọ bàbá wọn balẹ̀jọ́ bọ̀nà jẹ́ ọwọ́ ọ̀run yànyàn bí ẹni tí ò ní kú mọ́ bàbá ọmọ pé náà ó dilẹ̀ lẹ́yìn asunsun jẹ bàbá ọmọ pé aláwọ̀ á kú oníṣègùn ọ̀rọ̀run olówó ọlọ tálíkà ọlọ ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ó gbé ilé ayé ẹ̀san ó gbé ìgbé ayé ẹ̀san látàrí yíyọ tí wọ́n yọ bàbá ẹ̀ nípò Aláàfin Adéníran Adéyẹmí the second bàbá tó ní kí Bọ̀dé tan mọ̀ sí ọmọ gbó tó sì gbókú Aláàfin tí ọ̀tẹ̀lẹ́gbẹ́ Awólọ́wọ̀ ó ń sin ní bàbá ẹgbẹ́ Oòduà táwọn Awólọ́wọ̀ dákalẹ̀ òun ni patron wọn conspiracy tó ju conspiracy lọ NCNC làláàfin Adéníran campaign fún níta gbangba inú bí Awólọ́wọ̀ àtẹgbẹ́ òṣèlú Action Group lẹ́yìn ikú Bọ̀dé tan mọ̀ wọ́n yọ Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ń ṣe wá kan òwò adé kí ni Ṣèyí Mákindé ṣe fún wọn ẹjá pàdé lápá kejì ìṣubú empire Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì part 2 the fall of second Ọ̀yọ́ empire part 2 ẹ̀kú etí àti ojúlọ́nà rẹ̀ ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko television Awikonko television títí dìgbà tí wọ́n rìlíìsì àkáǹtì wa ti tẹ́lẹ̀ ẹ máa láìkì kẹ́ ẹ máa fọ́lù ẹ̀ mbọ̀tì orí YouTube nìkan láti láǹfààní àti máa gbọ́ra wa láti láǹfààní àti máa wúra wa for now so that ẹ bá ti dórí YouTube mi ẹ tẹ subscribe button lẹ́yìn ẹ̀ kẹ́ tẹ notification bell kó lè mọ fún yín lámì nígbàkígbà tí n bá fi fídíò tuntun sí àyín ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ eléyìí lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjìrì òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.